nǹkan ń dàrú nínú ẹgbẹ́ apc lógún. Gbénga daniel yarí mọ́ gómìnà dàpọ̀ abiodun lọ́wọ́. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn tó tún jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè ìwọ̀-oòrùn Ògùn nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́, ọ̀túnba gbénga daniel ti fèsì sí àwọn ọ̀rọ̀ tí gómìnà dàpọ̀ abiodun sọ pé òun ṣàtìlẹ́yìn fún láti ràn lọ́wọ́ tó fi jáwé olúborí nínú ìdìbò gómìnà ọdún 2003. Abiodun ló kọ́kọ́ sọ pé òun lòún fi gbogbo àkàbà òṣèlú òun fún Gbénga Daniel nígbà tí Daniel ń díje lábẹ́ àsíá ẹgbẹ́ People's Democratic Party nígbà náà. Ṣùgbọ́n ọ̀túnba Daniel sọ pé ọ̀rọ̀ àsọjẹ lásán ni bí gómìnà náà ṣe sọ pé bí kò bá ti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tóun fún un, kò ní rọrùn fún un láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ All Progressives Congress fún ipò sẹ́nitọ̀ agbègbè ìwọ̀-oòrùn Ògùn àti láti borí nínú ìdìbò ìlẹ́gbìmọ̀ asòfin àgbà ọdún 2023. A gbọ́ pé Abiodun sọ̀rọ̀ yìí nínú ìpàdé àwọn alábòójútó ẹgbẹ́ APC tó wáyé ní alẹ́ Túsìdeè tó kọjá ní ilégbèé rẹ̀ tó wà ní Ìpẹ̀rù Rẹ́mọ, gẹ́gẹ́ bí fídíò kan tó ń tàn káàkiri báyìí. Ó ṣàlàyé pé lẹ́yìn tóun ti pàdánù tíkẹ́ẹ̀tì gómìnà sí ọwọ́ Gbénga Daniel lórí pẹpẹ PDP ní ọdún 2003, òun fi gbogbo àkàbà òṣèlú òun sílẹ̀ fún Daniel láti lè ṣàṣeyọrí nínú ìdìbò náà. Gómìnà tún fi kún un pé bí kò bá ṣe ìfọwọ́sowọ́pọ̀ àti ìjírẹ̀bẹ̀ tóun fún igbákejì gómìnà tẹ́lẹ̀ nípìnlẹ̀ náà Prince Ṣẹ́gun Adéṣẹ́gun àti sẹ́nitọ̀ tó wà nípò nígbà náà Lékan Mustapha láti fi èrò ìdíje sẹ́nitọ̀ sílẹ̀, ó lè má rọrùn fún Daniel láti di ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà. Nínú àtẹ̀jáde kan tí ikọ̀ ìròyìn Daniel fi síta fáwọn oníròyìn ní ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́, wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ Abiodun jẹ́ ìgbìyànjú lásán láti yí ìtàn padà àti irọ́ lásán. Daniel tẹnumọ́ pé gbogbo ìdìbò tó ti borí bóyá gẹ́gẹ́ bí gómìnà tàbí sẹ́nitọ̀ jẹ́ àbájáde iṣẹ́ takuntakun, ìpolongo òṣèlú tó lágbára, ìkójọpọ̀ àwọn olùdìbò àti ìfaramọ́ rẹ̀ sí ìgbélárugẹ ayé àwọn ènìyàn. Nínú àlàyé náà, ọ́fíìsì ìròyìn Daniel ṣàlàyé pé lẹ́yìn tó ti ṣẹ́gun Abiodun nínú ìdìbò abẹ́lé PDP fún ipò gómìnà ní ọdún 2003 pẹ̀lú ìbò 177-12, Daniel pe àwọn olùdíje mìíràn papọ̀ pẹ̀lú èrò "kò sí ẹni tó ṣẹ́gun, kò sí ẹni tó fìdírẹmi". Àwọn ènìyàn tí a dárúkọ ní ajagun fẹ̀yìntì Emmanuel Ṣódà, Yẹmí Adéfúlú tó ti kú, Dókítà Dóyin Òkúpè tó ti kú àti Abiodun fúnra rẹ̀. Lẹ́yìn tí Daniel gba ipò gómìnà ní ọdún 2003, wọ́n ní ó ṣèjọba tó kó gbogbo ènìyàn mọ́ra, tó sì yan Abiodun gẹ́gẹ́ bí alága àkọ́kọ́ fún Gateway Oil and Gas Committee tuntun, èyí tó bí ilé-iṣẹ́ epo àti gáàsì ìpínlẹ̀ náà. Ikọ̀ ìròyìn náà tún sọ pé nígbà tí Abiodun padà sínú òṣèlú ìpínlẹ̀ Ògùn ní ọdún 2015 láti díje fún ipò sẹ́nitọ̀, ó pàdánù ìdìbò náà gidigidi sí ọwọ́ sẹ́nitọ̀ tó ti kú báyìí, Bùrújì Kàṣámù ti ẹgbẹ́ PDP. Àtẹ̀jáde náà tún ní dípò bí Abiodun ṣe ń sọ pé òun ràn Daniel lọ́wọ́, òtítọ́ ni pé bí Daniel kò bá kó àwọn alátìlẹ́yìn rẹ̀ jọ láti ṣàtìlẹ́yìn fún Abiodun nínú ìdìbò ọdún 2019, ó ṣeéṣe kí gómìnà náà ti pàdánù ìdìbò náà sí ọwọ́ Adékúnlé Akínládé, ẹni tí sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn fi ṣe olùdíje lábẹ́ ẹgbẹ́ Allied People's Movement. Àtẹ̀jáde náà ní àkókò pàtàkì náà, àwọn kan súnmọ́ ọ̀túnba Gbénga Daniel tó jẹ́ àgbà nínú PDP nígbà náà láti bẹ̀ pé kó ṣàtìlẹ́yìn fún Abiodun. Wọ́n ní Daniel gbà, ó sì fi ìdàgbàsókè àti ọjọ́ iwájú ìpínlẹ̀ Ògùn síwájú ìfẹ́ ẹgbẹ́ òṣèlú lọ, pàápàá nígbà tí PDP fúnra rẹ̀ ń kojú rògbòdìyàn òfin lórí olùdíje gómìnà rẹ̀. Àtẹ̀jáde náà ní Daniel kò kan ọ̀tọ̀ ìṣèlú rẹ̀ jọ fún àtìlẹ́yìn Abiodun nìkan, ó tún fa ọwọ́ Abiodun sókè ní gbangba gẹ́gẹ́ bí àmì ìtẹ́wọ́gbà níwájú ẹgbẹẹgbẹ̀rún àwọn alátìlẹ́yìn àti àwọn oníròyìn. Nípa ìdìbò sẹ́nitọ̀ ọdún 2023, ikọ̀ ìròyìn náà sọ pé Daniel borí lórí agbára orúkọ rẹ̀, iṣẹ́ rere tó ti ṣe tẹ́lẹ̀ àti ìfẹ́ àti àtìlẹ́yìn ńlá
láti ọ̀dọ̀ àwọn ará agbègbè rẹ̀. Wọ́n tún sọ pé Ọ̀túnba Gbénga Daniel jẹ́ ọ̀kan pàtàkì nínú ìtàn òṣèlú ìpínlẹ̀ Ògùn.